Àjọ DSS ti ta iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà lólobó wípé àwọn tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn Boko Haram ni wọ́n fẹ́ ṣiṣẹ́ láabi kan ní ìpínlẹ̀ Adamawa àti ìpínlẹ̀ Borno láìpẹ́ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ọwọ́ òfin mú ẹni tí í ṣe akọ̀wé ìjọba ní ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn 5 mìíràn lórí wípé wọ́n bá owó tí ó jẹ́ mílíọ̀nù lọ́nà 4 ó lé ní ẹ̀sùn 8 àti ẹyọ kan náírà lọ́wọ́ wọn àti àwọn káàdì ìdìbò alálòpẹ́. Àwọn alákatakítí apanilẹ́kúnjayé tí a tún mọ̀ sí báńdíìtì ni wọ́n tún ti ya wọ ìlú kan ní ìpínlẹ̀ Sokoto tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu ènìyàn 7 bẹ́ẹ̀ wọ́n tún yìnbọn mọ́ àwọn 3 nígbà tí wọ́n ń ṣe ìjọsìn wọn ní mọ́sálásí kan ní ìpínlẹ̀ Sokoto. Àwọn ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pòṣónú 2 Pella àti Jarvis ni wọ́n ti ṣe ìgbéyàwó lábẹ́ òfin. Ilé ẹjọ́ ti dájọ́ ikú fún àwọn 2 kan lórí wípé wọ́n gbẹ̀mí lẹ́nu ọmọ tí í ṣe akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ti ìpínlẹ̀ Delta. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Ṣèbí àwọn àgbábọ̀ wọn ní wípé àlò báyìí ní ṣáájú ìjà bẹ́ẹ̀ sì rí ọwọ́ gẹ́gẹ́ báyìí ló ṣíwájú ìjó pẹ̀lú bí ọ̀rọ̀ tún ṣe jẹyọ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn tí a mọ̀ sí Boko Haram pẹ̀lú bí wọ́n tún ṣe ń gbìdánwò láti ṣe ìkọlù kan ní agbègbè kan èyí tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ Aṣíkírà ní ìpínlẹ̀ Borno. Bákan náà ni àjọ tó ń ṣe àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìpínlẹ̀ Borno tí a mọ̀ sí DSS ni wọ́n ti ń ṣe ìkìlọ̀ tó sì ti ń ta àwọn iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà lólobó wípé àwọn tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn Boko Haram ni wọ́n fẹ́ ṣe ìkọlù alágbára kan ní ìpínlẹ̀ Adamawa àti ìpínlẹ̀ Borno láìpẹ́ yìí. Ìkìlọ̀ yìí ni ó jẹ jáde nínú àtẹ̀jáde kan yìí tí ó wáyé ní ọjọ́ 27 oṣù keje ọdún 2026 níbi tí àjọ DSS níbi tí wọ́n ti ń ṣe ìkìlọ̀ tó sì ń darí ọ̀rọ̀ ọ̀hún lọ bá ẹni tí í ṣe apàṣẹ iléeṣẹ́ ọmọ ológun ti ẹkùn 23 ìyẹn 23 Armored Brigade ní iléeṣẹ́ ọmọ ológun tó wà ní ìlú Yola ní ìpínlẹ̀ Adamawa. Nínú àtẹ̀jáde ọ̀hún èyí tí ó ní nọ́mbà ìdánimọ̀ 0.211/3827 ni ó jẹ́ bíbuwọ́lù láti ọ̀dọ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ DSS ní ìpínlẹ̀ Adamawa Ben Osifo. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ti ṣe iṣẹ́ ìwádìí èyí tó sì ti ṣàfihàn rẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ apanilẹ́kúnjayé tó tún jẹ́ alákatakítí ẹ̀sìn Boko Haram náà ni wọ́n ti ń gbìdánwò láti ṣe ìkọlù ọ̀hún sáwọn ìpínlẹ̀ méjèèjì láìpẹ́ yìí. Nínú àtẹ̀jáde ọ̀hún àtẹ̀jáde náà ṣàfihàn rẹ̀ wípé gbogbo ìlànà àwọn tí wọ́n jẹ́ apanilẹ́kúnjayé báńdíìtì ọ̀hún ni láti ṣe iṣẹ́ láabi kan níjọba ìbílẹ̀ Michika ní ìpínlẹ̀ Adamawa àti ìjọba ìbílẹ̀ Aṣíkírà Uba ní ìpínlẹ̀ Borno nígbà tí ó sì jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti ń ṣe ìgbáradì yìí láti ṣe ìkọlù alágbára náà kí iléeṣẹ́ ọmọ ológun kí wọ́n gbáradì sílẹ̀ nítorí wípé àlọ́ báyìí ní ṣáájú ìjà. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde ọ̀hún wípé àwọn mọ̀ọ́mọ̀ ṣe ìkìlọ̀ yìí nítorí wípé kí ìkọlù èyí tí àwọn ẹgbẹ́ Boko Haram ọ̀hún tó fẹ́ ṣe kó má bàa bá àwọn iléeṣẹ́ ọmọ ológun lẹ́jà fún àti àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò mìíràn. Bákan náà ni ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá ní iléeṣẹ́ ìjọba, àwọn orí adé àti àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn wípé kí wọ́n mọ ohun tí wọ́n fẹ́ ṣe lásìkò yìí nítorí wípé àwọn tí wọ́n jẹ́ alákatakítí ọ̀hún ni wọ́n ń gbìyànjú láti ṣe ìkọlù náà sí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba, àwọn orí adé àti àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn tó fi mọ́ àwọn ènìyàn tó ń gbé ní agbègbè náà. Ó wá jẹ́ kó di mímọ̀ pé kí àwọn tí wọ́n jẹ́ bíi olùdarí àwọn wọ́ọ̀dù tí a mọ̀ sáwọn kánsẹ́lọ̀, àwọn olórí agbègbè, àwọn olùṣọ́ àgùntàn àti àwọn tí wọ́n ń gbé ní agbègbè ọ̀hún kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní fi ojú ṣọ́rí ní àsìkò tí a wà yìí nítorí wípé ohun tí àwọn sọ yìí làwọn ti ní ìfìdímúlẹ̀ rẹ̀ dáradára kí ó má bàa di wípé wọ́n wá ṣe wọ́n lọ́ṣẹ́. Àjọ DSS ni ó ti wá jẹ́ kó di mímọ̀ fún àwọn iléeṣẹ́ ọmọ ológun pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù tó fi mọ́ àwọn fìjìláńtẹ́ àti àwọn tí wọ́n jẹ́ ìkàn láàrin ìlú wípé kí wọ́n tètè máa gbé ìgbésẹ̀ alágbára láti dábọ̀ irúfẹ́ ìkọlù yìí láti ọ̀dọ̀ àwọn alákatakítí ẹ̀sìn Boko Haram èyí tí wọ́n da apá àríwá ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà rú. Àwọn àgbábọ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní wípé àjẹ́ ké lánàá ọmọ kú lónìí, ṣé ká sọ wípé àjẹ́ tó ké lánàá òun ló pọmọ jẹ pẹ̀lú bí ọ̀rọ̀ kan ṣe ṣúyọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ìròyìn ti gbé jáde ní ọjọ́ àìkú wípé àwọn jàǹdùkú ẹ̀dá
tí wọ́n jẹ́ jàǹdùkú olóṣèlú ni wọ́n lọ ya bá àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ olómìnira elétò ìdìbò nílé ẹ̀kọ́ kan níbi tí wọ́n ti ń pín àwọn káàdì ìdìbò alálòpẹ́ fún àwọn ènìyàn tí wọ́n sì lọ bẹ̀ tí wọ́n sì lọ jí gbogbo káàdì ìdìbò alálòpẹ́ ọ̀hún wọ́n jí gbé sá lọ. ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ráwọ́ tó ẹni tí í ṣe akọ̀wé ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí orúkọ rẹ̀ ń jẹ́ Teslim Ìgbàláyé pẹ̀lú àwọn 5 mìíràn nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá lọ ṣe iṣẹ́ ìwádìí tó sì lọ ṣe àyẹ̀wò fínífíní sí ilé wọn èyí tó wà ní agbègbè kan tí wọ́n pè ní agboolé òròkì ìyẹn òròkì estate tó wà nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. níbi ibẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ kó di mímọ̀ pé wọ́n bá owó tí ó jẹ́ mílíọ̀nù lọ́nà 4 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà okòóléníẹgbẹ̀rin-ó-dín-mẹ́wàá àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn 4,810,500 naira tí ó jẹ́ owó nínú ilé wọn tí wọ́n sì tún bá àwọn káàdì ìdìbò alálòpẹ́ tí ó jẹ́ ti wọ́ọ̀dù kínní títí dé wọ́ọ̀dù 15 ìyẹn ward 1 to ward 15 ní ìjọba ìbílẹ̀ ọ̀hún àti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò èyí tí wọ́n ṣe ọ̀rìnkìnníwín iṣẹ́ ìwádìí rẹ̀ ní ọjọ́rú àná níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun DSP Abíọ́dún Ọ̀jẹ̀lábí ó jẹ́ kó di mímọ̀ pé àwọn gbé ìgbésẹ̀ akin yìí látàrí wípé àwọn kan ni wọ́n fún àwọn ní ọwọ́ wípé àwọn nǹkan tó jẹ́ bí ohun èlò fún ètò ìdìbò ni ó ti wà ní ilé ẹni tí í ṣe akọ̀wé ìjọba ọ̀hún tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n lọ ṣe àtúpalẹ̀ inú ilé rẹ̀ wípé wọn yóò rí bẹ́ẹ̀. bákan náà ni wọ́n tún ráwọ́ tó ẹnìkan tí í ṣe olórí àwọn jàǹdùkú ẹ̀dá tí orúkọ rẹ̀ ń jẹ́ Abíọ́dún Arówómọlé tí gbogbo ènìyàn túmọ̀ sí Aṣípa nígbà tí wọ́n lọ sí ilé ẹni tí í ṣe akọ̀wé ìjọba ọ̀hún níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ó tún jẹ jáde láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá. Arówómọlé ni ó wà lára àwọn ènìyàn tí wọ́n wá látàrí wípé ó ti ṣekú pa àwọn ènìyàn kọ̀ọ̀kan àti wípé wọ́n tún wà nítorí wípé ó ti ní àwọn ẹ̀sùn kan èyí tí ó ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì ti sọ wípé wọ́n dọdẹ rẹ̀. àwọn nǹkan mìíràn èyí tí wọ́n tún gbà ní ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ ìwádìí ọ̀hún àti iṣẹ́ ìtọpinpin náà ni àwọn ẹ̀rọ ayárabíàṣá pélébé tí a mọ̀ sí laptop tó fi mọ́ àwọn ẹ̀rọ tí wọ́n fi ń ṣe ẹ̀dà ìwé tí a mọ̀ sí photocopy machine àti àwọn ẹ̀rọ èyí tó fi ń tẹ ìwé jáde tí a tún mọ̀ sí printer. iléeṣẹ́ ọlọ́pàá ló jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn nǹkan tí wọ́n gbà yìí ni ó jẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó èyí tí wọ́n yóò lò láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kó tó di pé wọ́n sọ́ngọ̀ àwọn ẹni ọ̀hún lọ síwájú ilé ẹjọ́. àwọn ènìyàn tí wọ́n ráwọ́ tó ọ̀hún lórúkọ wọn jẹ́ Ìgbàláyé ẹni ọdún 57 ìyẹn 47, Àkàndé Táíwò ẹni 60 ọdún, Ọládélé Abíọ́dún ẹni ọdún 38, Adéyẹmọ Lukman ẹni ọdún 55 45, Ọláoyè Muftau ẹni 50 ọdún 50 years àti Adérẹ̀mí Musiliu ẹni 40 ọdún. níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tó tún jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ènìyàn tí wọ́n bá níbi tí wọ́n ti ṣe ọ̀rìnkìnníwín iṣẹ́ ìwádìí yìí ni wọ́n kó nígbà tí wọ́n lọ sí ilé ẹni tí í ṣe akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì ti kó gbogbo wọn lọ sí ẹ̀ka èyí tí ọ̀rọ̀ kàn lábẹ́ ìjọba. bákan náà ló wá fi kún wípé gbogbo àwọn owó èyí tí wọ́n bá ní ilé ẹni tí í ṣe akọ̀wé ìjọba yìí àti àwọn káàdì ìdìbò alálòpẹ́ tó fi mọ́ àwọn kan mìíràn tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò èyí tí ó ń bọ̀ lọ́nà ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 ni wọ́n ti kó lọ sí ẹ̀ka èyí tí ọ̀rọ̀ kàn láti lè fi ṣe iṣẹ́ ìwádìí lórí rẹ̀. bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni kò ní tẹ̀tì láti máa rí dájú wípé wọn yóò máa bójútó ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti wípé wọn yóò tún ṣe iṣẹ́ ìwádìí láti fi ṣàfihàn rẹ̀ bóyá wọ́n fẹ́ lo àwọn owó èyí tí wọ́n bá nínú ilé wọn gẹ́gẹ́ bí owó kèyí tó fẹ́ máa fi ṣe owó ìbọ̀bẹ́ èyí tí ó lòdì sí ìwé òfin ti ètò ìdìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà orí 100 tàbí bóyá wọ́n tún ṣe ìsopàǹpàpọ̀ láti lè fi dáàbò bo àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn èyí tí wọ́n ti ń wá kiri láàrin ìlú.
ó wá jẹ́ kó di mímọ̀ pé lọ́gán tí iṣẹ́ ìwádìí bá ti ṣe tán ni àwọn yóò bẹ̀rẹ̀ sí ní fi ojú àwọn ẹni yìí ba ilé-ẹjọ́. Ṣùgbọ́n láti ọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀rọ̀ ni ó tún ti jẹ jáde níbi bẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe kojú ro sí irúfẹ́ iṣẹ́ èyí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n lọ ṣe nílé ẹni tí í ṣe akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ ìtọpinpin èyí tí iléeṣẹ́ ọlọ́pàá lọ ṣe nílé ẹni ọ̀hún ló jẹ́ èyí tí kò bófin mu tí kò sì fi ẹsẹ̀ múlẹ̀. Ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alábòójútó fún ọ̀rọ̀ ìfitónilétí àti ọ̀rọ̀ ìpolongo àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Kọ́lápọ̀ Álímì, níbi tó ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀gbẹ́ni Ìgbàláyé yìí ni kò sí nílé tí ó sì wà níbi tí ó ti lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn èèkàn nínú àjọ olómìnira elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC nígbà tí àwọn ọlọ́pàá ọ̀hún lọ sí ilé rẹ̀. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé àwọn òṣìṣẹ́ wọ́ọ̀dù ọ̀hún ni wọ́n ṣe ìpàdé pọ̀ nínú ọgbà ẹni tí í ṣe akọ̀wé ìjọba ọ̀hún, tí àwọn ọlọ́pàá ọ̀hún sì débẹ̀ tí wọ́n sì palẹ̀mọ́ gbogbo wọn, tí wọ́n sì ń fi ẹ̀sùn kan gbogbo wọn wípé gbogbo wọn ni wọ́n jẹ́ afurasí. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá yìí ló dàbí ìwà pé wọ́n ń ṣe ìpolongo tako ẹgbẹ́ òṣèlú Accord èyí tí kò bófin mu tí kò sì ní ẹsẹ̀ nílẹ̀. Bákan náà ni iléeṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n tún fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá wípé ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ẹni tí í ṣe alábòójútó fún ọ̀rọ̀ ohun àmúṣagbára ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní Ìkirè, tí wọ́n sì lọ yẹ ilé rẹ̀ wò fínífíní tó fi di wípé wọ́n tún ba àwọn dúkìá rẹ̀ jẹ́. Ó wá jẹ́ kó di mímọ̀ pé àwọn olùgbé agbègbè àwọn èèyàn tí wọ́n jẹ́ ìkan nínú ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti wà ní ojúfu àyàfu báyìí pẹ̀lú bí àwọn ọlọ́pàá ọ̀hún bí wọ́n ṣe ń lọ kiri tí wọ́n sì lọ ń ṣe àyẹ̀wò fínífíní sí àwọn ilé àwọn ènìyàn tí wọ́n jẹ́ ìkan nínú ìjọba tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí wípé kí wọ́n má lọ kó àwọn mọ́ àwọn èèyàn nígbà tí wọ́n bá wá sí agbègbè náà. Ṣùgbọ́n wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó fi mọ́ ọ̀gá àgbà níléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà àti àwọn tí wọ́n jẹ́ èèkàn nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bíi olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu gangan wípé kí wọ́n jọ kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí nítorí pé àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n ti ń ṣe kọjá agbára wọn èyí tí òfin gbé fún wọn. Ìgbésẹ̀ àwọn ọlọ́pàá yìí ni ó ń wáyé lẹ́yìn gbọmọgbọmọ ọ̀rọ̀ ètò òṣèlú bí ó ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bí ètò ìdìbò ní ìpínlẹ̀ náà bí ó ṣe ti ń súnmọ́ etílé, èyí tí wọ́n sì lọ sí ilé àwọn tí wọ́n jẹ́ ìkan nínú ẹgbẹ́ òṣèlú Accord tí í ṣe ẹgbẹ́ òṣèlú èyí tí ó ń léwájú tí ó ń tukọ̀ ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n sì lọ ṣe ìtọpinpin nílé àwọn ènìyàn yìí. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti lọ sí àwọn ìjọba ìbílẹ̀ bíi Odò Òtín àti àwọn ìjọba ìbílẹ̀ mìíràn, èyí tó sì ti ń jẹ́ kí ìkáyàsókè kí ó wà nínú ọkàn àwọn ará ìlú ní àwọn ìjọba ìbílẹ̀ èyí tó kù, èyí tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibi tí wọ́n ń gbé. Kò dín ní àwọn ènìyàn tí wọ́n jẹ́ 7 níye èyí tí wọ́n ti gbẹ́mìí mì tí wọ́n sì tún yìnbọn mọ́ àwọn 3 mìíràn nígbà tí wọ́n ń ṣe ìjọsìn wọn nínú mọ́sálásí kan ní ìpínlẹ̀ Sokoto pẹ̀lú bí àwọn apanilẹ́kúnjayé tí a mọ̀ sí báńdíìtì tó ṣe ya wọ ìlú kan èyí tó ń pè ní Tismaye níjọba ìbílẹ̀ Sabon-Beni ní ìpínlẹ̀ Sokoto. Níbàámu pẹ̀lú ìròyìn èyí tó tẹ iléeṣẹ́ wa Yorùbá Gidi TV lọ́wọ́, ìròyìn jẹ́ kó di mímọ̀ pé àwọn jàǹdùkú ẹ̀dá yìí ni wọ́n ya wọ agbègbè ìlú tó ń pè ní Tismaye ọ̀hún ní nǹkan bíi aago 8:30 alẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun. Níbi bẹ̀ ni wọ́n ti kó àwọn ọ̀pọ̀lọpọ̀ olùgbé agbègbè náà, wọ́n kó wọn sá lọ tó fi mọ́ àwọn ohun ọ̀sìn wọn àti wípé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní já àwọn ṣọ́ọ̀bù ìtajà wọn tí wọ́n sì ń kó àwọn ohun tí wọ́n ń tà àti àwọn nǹkan mìíràn tí wọ́n sì ń kó sá lọ, tí wọ́n sì ṣe iṣẹ́ ọ̀hún fún bíi wákàtí 6 gbáko. Àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ kọlọ̀rọ̀ sí ẹ̀dá apanilẹ́kúnjayé báńdíìtì ọ̀hún ni wọ́n lọ sí inú ìlú náà ní nǹkan bíi aago 8:30 alẹ́ tí wọ́n sì kúrò ńbẹ̀ ní aago 3 òru ní òwúrọ̀ ọjọ́rú, tí wọ́n sì tún ba àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ kó tó di pé wọ́n lọ. Níbàámu pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n wà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ èyí tí wọ́n fi orúkọ wọn síta látàrí bí ìkọlù ọ̀hún ṣe rí, wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú agbébọn yìí ni wọ́n kọ́kọ́ lọ ṣe ìkọlù sí ibùba àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tó wà ní ìtòsí ibibẹ̀
láti má lè jẹ́ kí wọ́n dá wọn lọ́wọ́ kọ́ kó tó di wípé wọ́n lọ sí inú ìlú ọ̀hún, kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn ènìyàn nípakúpa níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ó jẹ jáde láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ẹlẹ́rìí sí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé lọ́gán tí wọ́n kọ́kọ́ dé ibùba àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn sókè tí wọ́n sì pa àwọn òṣìṣẹ́ aláàbò kó tó di pé wọ́n wọ inú ìlú ọ̀hún wá. Pẹ̀lú bí wọ́n ṣe wọ inú ìlú ọ̀hún ni wọ́n fún wọn ní àyè láti máa yan fanda nítorí pé wọ́n ti kọ́kọ́ ṣẹ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun àti ẹ̀ṣọ́ aláàbò, wọ́n ti kọ́kọ́ ṣẹ́ wọn léegun ẹ̀yìn. Ó wá jẹ́ kó di mímọ̀ pé wọ́n lọ sí àwọn ilé ìtajà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní já wọn ṣọ́ọ̀bù ìtajà wọn tí wọ́n sì ń kó àwọn nǹkan tí wọ́n ń tà àti àwọn nǹkan mìíràn kúrò nínú ṣọ́ọ̀bù wọn kó tó di pé wọ́n tún lọ síbi tí wọ́n kó àwọn ẹran wọn, àwọn nǹkan ọ̀sìn wọn, wọ́n kó wọn sí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní já àwọn ibi tí wọ́n kó àwọn ohun ọ̀sìn wọn sí tó sì ń kó gbogbo ẹ̀ tó sì ń kó sá lọ. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé wọ́n lọ sí mọ́sálásí kan ibi tí àwọn èèyàn ti ń kírun ní ọjọ́ ìṣẹ́gun náà tí wọ́n sì pa ènìyàn 3 ní mọ́sálásí ọ̀hún ní ìfọ́nà ìfọ̀nṣù àti bíbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ ojúlé sójúlé tó sì yín ìbọn fáwọn ènìyàn, èyí tó fi jẹ́ kí àwọn ènìyàn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn kí wọ́n jẹ́ 7 níye. Ẹlòmíràn tí òun náà tún wà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀, ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ènìyàn yìí ni wọ́n pa àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Tismaye nígbà tí wọ́n sì jẹ́ kí àwọn 5 mìíràn kí wọ́n fara pa yánnayànna kó tó di wípé wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn. Ó wá jẹ́ kó di mímọ̀ pé iye àwọn ènìyàn tí wọ́n jí gbé nínú ìlú ọ̀hún ni wọ́n ti lè ṣe òǹkà rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí nínú igbó èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń padà bọ̀. Ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ pé ìkọlù alágbára ni àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú agbébọn tí a mọ̀ sí báńdíìtì ọ̀hún ni wọ́n wá ṣe fún wọn, èyí tí wọ́n sì kojú ọ̀rọ̀ sí wípé wọ́n ti kó gbogbo àwọn nǹkan ọ̀sìn wọn lọ. Bẹ́ẹ̀ ni wọ́n tún já àwọn ṣọ́ọ̀bù ìtajà wọn. Ṣùgbọ́n pẹ̀lú bí àwọn ènìyàn yìí bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yìí tó, wọ́n tún gbóríyìn fún àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò èyí tí àwọn tí wọ́n jẹ́ báńdíìtì ọ̀hún tí wọ́n ṣe ìkọlù sí, nítorí wípé wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò náà ni wọn ò mọ̀ wípé wọ́n ń bọ̀ tí wọ́n sì bá wọn ní ẹ̀já fún nígbà tí àwọn oníròyìn wọn ò fi máa kàn sí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Sokoto, ìyẹn DSP Ahmad Rufai, ni ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Sabon Benin ní ìlú kan tí wọ́n pè ní Tismaye, tí ó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rìnkìnìún iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ náà láti lè rí dájú pé wọ́n fojú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá ọ̀hún hàn òde nígbà tí wọ́n bá ráwọ́ tó wọn. Ìró ayọ̀ àti ìdùnnú ni ó ti wà ní ilé àwọn tó ń jẹ́ amóhun tuntun jáde nínú ohun tí a mọ̀ sí content creator tí orúkọ wọn jẹ́ Habib Hamzat tí gbogbo ènìyàn mọ̀ sí Bella àti Elizabeth Amado tí àwọn ènìyàn tún mọ̀ sí Jarvis, pẹ̀lú bí àwọn méjèèjì bí wọ́n ṣe ti ṣe ìgbéyàwó táwọn méjèèjì sì ti so igi ní abẹ́ òfin níbàámu pẹ̀lú ìròyìn èyí tí ó tẹ iléeṣẹ́ wa Yorùbá Gidi TV lọ́wọ́. Àwọn méjèèjì ọ̀hún ni wọ́n so igi wọn nínú ọgbà èyí tí ìjọba ti là kalẹ̀ fún àwọn tọkọ-tìyàwó láti máa so igi ní ọjọ́ 29 oṣù keje ọdún 2026 ṣáájú ìgbéyàwó alárinrin wọn èyí tí ó ń bọ̀ lọ́nà. Àwọn tí wọ́n jẹ́ tọkọ-tìyàwó ọ̀hún ni wọ́n tọwọ́ bọ ìwé ní ilé ẹjọ́ kan èyí tí ó jẹ́ ti àwọn tọkọ-tìyàwó tí a mọ̀ sí marriage registry, èyí tó sì tọwọ́ bọ ìwé ọ̀hún ní ọjọ́ 29 oṣù keje ọdún 2026 tí í ṣe àná lábẹ́ iléeṣẹ́ ọba èyí tí ó ń bójútó ọ̀rọ̀ ohun abẹ́lé ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn fọ́nrán èyí tí ó ń lọ kiri ló ṣàfihàn àwọn tó tún kọ ìgbéyàwó náà pẹ̀lú bí wọ́n ṣe fún wọn ní èdìdì ìgbéyàwó wọn wípé wọ́n ti di lọ́kọláya lábẹ́ òfin. Àwọn ènìyàn yìí nínú wọn bẹ̀rẹ̀ sí ní dùn tí wọ́n sì ń fò fáyọ̀ níbi tí àwọn méjèèjì ti ń fi ẹnu kò ẹnu tínú wọn sì ń dùn. Ṣùgbọ́n ṣáájú ìgbéyàwó oní òfin yìí ni ẹni tí í ṣe Habib Hamzat tí gbogbo ènìyàn tún mọ̀ sí Bella ni ó ti kọ́kọ́ lọ sí ilé àwọn àna rẹ̀ èyí tó wà ní ìpínlẹ̀ Edo láti lọ ṣe ohun tó tó àti ohun tó yẹ. Ó lọ sí ìlú Benin ní ìpínlẹ̀ Edo ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2026 yìí láti lọ bá àwọn mọ̀lẹ́bí ìyàwó rẹ̀, yóò sì ṣe ohun tí ó tó àti ohun tó yẹ nínú àṣà ìgbéyàwó ní ìlú Edo níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó tẹ iléeṣẹ́ wa Gidi TV lọ́wọ́. Ìgbéyàwó ọ̀hún ni yóò wá wáyé ní ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2026 tí a wà yìí, ìyẹn ọjọ́ àbámẹ́ta
mẹ́ta tó ń bọ̀. Àwọn méjèèjì yìí ni wọ́n jẹ́ gbajúgbajà amú ohun tuntun jáde nínú ohun tí a mọ̀ sí content creator, èyí tí wọ́n ń lo agbọn ti ojú òpó TikTok láti máa fi ṣe ọrọ̀ ajé wọn, tí gbogbo ènìyàn sì mọ̀ wọ́n bí ẹni mowó. Àwọn oríṣiríṣi ojú ìwòye ni ó ti wá ń lọ láti ọ̀dọ̀ àwọn ará ìlú tí ọ̀pọ̀lọpọ̀ sì ń kí wọn kú oríire fún ìgbéyàwó wọn. Pẹ̀lú bí awuyewuye ṣe ti ń wáyé lórí ìlànà ètò ìgbẹ́jọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú bí ó ṣe máa ń falẹ̀, ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní wípé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ rí nígbà tí ó ti fẹ́ tó bí ọdún mẹ́jọ èyí tí wọ́n ti ń bá ìgbẹ́jọ́ kan bọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lórí bí àwọn kan jàǹdùkú ẹ̀dá bí wọ́n ṣe ti gbẹ̀mí lẹ́nu akẹ́kọ̀ọ́ kan tí í ṣe ọmọ ilé ẹ̀kọ́ gíga ti fásitì ti ìlú Delta, ìyẹn Elozino Ogege, nígbà tí ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Delta tó wà ní agbègbè Oguashi Ugu tí ó sì ti rán àwọn méjì èyí tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù ìṣekúpani sí Elozino Ogege ni wọ́n ti sọ wípé kí wọ́n lọ yẹgi fún àwọn méjèèjì báyìí títí tẹ̀mí yóò fi bọ́ lára wọn. Ìgbẹ́jọ́ yìí ni adájọ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ngozi Azinge ni ó gbé kalẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn tí wọ́n jẹ́ olùfẹ̀sùnkàn méjèèjì náà tí wọ́n wá sí iwájú ilé ẹjọ́ wọ́n sì gbà wípé lóòótọ́ àti lódodo ni àwọn jẹ̀bi wípé àwọn jí akẹ́kọ̀ọ́ ti ìpele 300 level tí ó wà ní ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ ti ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn mass communication, èyí tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní oṣù kọkànlá ọdún 2018, èyí tí ọ̀rọ̀ ọ̀hún sì bẹ̀rẹ̀ sí ní tàn kiri káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ àìṣètò ààbò. Adájọ́ Azinge ni ó ti wá gbé ìgbẹ́jọ́ kalẹ̀ wípé kí wọ́n lọ yẹgi fún àwọn méjèèjì ọ̀hún títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn ní àná tí í ṣe ọjọ́rú ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026. Ilé ẹjọ́ ọ̀hún ni ó wá sọ wípé èèyàn kan tí ó wà lára àwọn ènìyàn tí wọ́n kó mọ́ àwọn méjèèjì ọ̀hún tí ó jẹ́ òṣìṣẹ́ aláàbò ní ilé ẹ̀kọ́ kan ní ilé ẹjọ́ ti sọ wípé kó máa lọ ní ìdáláre nítorí pé kò sí ẹ̀sùn kankan èyí tí wọ́n kà sí lẹ́sẹ̀, wọ́n kàn sí kó mọ́ àwọn méjèèjì náà ni. Ìdájọ́ yìí ni ó wá ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ wípé ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ó kàn lè lọ́jà ẹni, ṣùgbọ́n ìdájọ́ òdodo ni ó sì wà ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀, àwọn àjọ tí wọ́n ń jà fẹ́tọ̀ ọmọnìyàn àti àwọn mọ̀lẹ́bí akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n pọ̀ ọ̀hún ní oṣù kọkànlá ọdún 2018 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wo bí ilé ẹjọ́ yóò ṣe gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n ti padà dájọ́ ikú fún àwọn méjì èyí tí wọ́n lọ́wọ́ nínú ìwà ìpani nípakúpa tí wọ́n pa ọmọ akẹ́kọ̀ọ́ 300 level ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Delta ọ̀hún. Bí wọ́n ṣe ti wá tú ẹni tí í ṣe ẹ̀ṣọ́ aláàbò èyí tí wọ́n kó mọ́ àwọn méjèèjì tí wọ́n ṣekú pa arábìnrin ọ̀hún, bó ṣe ti tú sílẹ̀ ni ó tún ní ṣe pẹ̀lú wípé ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó mọ nǹkan tó ń ṣe pẹ̀lú bí iṣẹ́ ìwádìí bó bá ṣe jiná sí láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá. Ṣèbí láìpẹ́ yìí ni fọ́nrán kan ní ó lu orí ayélujára pa pẹ̀lú bí àwọn kan tí wọ́n jẹ́ jàǹdùkú olóṣèlú bí wọ́n ṣe ti yabo ẹnìkan tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Edo, ìyẹn gómìnà Sheriff Oborevori, pẹ̀lú bí wọ́n ṣe ti yabo tí wọ́n sì lù ú bíi bákúbálà. Ẹni yìí ni ó ti wá jẹ́ kó di mímọ̀ wípé wọ́n rán orí òun ní ọ̀nà 11 tí ó sì ń béèrè fún ìdájọ́ òdodo láti ẹ̀ka ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, pẹ̀lú bí ó ṣe jẹ́ kó di mímọ̀ pé àwọn ènìyàn tí wọ́n fẹ́ tó bíi 70 ìyẹn 70 níye ni wọ́n ṣe ìkọlù sí òun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní na òun. Ó jẹ́ kó di mímọ̀ wípé òun ni òun jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà Sheriff Oborevori. Ọ̀gbẹ́ni Simon Mudi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Temple ni ó ti wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé òun ti wà nílé ìwòsàn lẹ́yìn ìgbà tí àwọn ṣe ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Delta. Ibẹ̀ ni ó ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n tó 70 ìyẹn 70 níye ni wọ́n wá ṣe ìkọlù fún òun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní na òun. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, Temple ló jẹ́ kó di mímọ̀ pé gbọ̀ngàn kan èyí tí wọ́n ń pè ní Petroleum Training Institute ní ìjọba ìbílẹ̀ Oviwi ní ìpínlẹ̀ Delta ni ó bẹ̀rẹ̀ sí ní
rókùkù kẹ̀kẹ́ nígbà tí àwọn tí wọ́n jẹ́ ìkàn nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n wà níbi bẹ̀ láti lọ ṣe ìpàdé, ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ni ọ̀rọ̀ padà yí bírí tó sì di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní na òun. Ọ̀gbẹ́ni Simon Mudi yìí ni ó tún wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn jàǹdùkú ẹ̀dá yìí ni wọ́n ti kọ́kọ́ ṣe ìkọlù sí òun ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2026 yìí níbi ètò ìsìnkú kan èyí tí àwọn lọ ṣe ní agbègbè òkú àgbè. Níbi ibẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ 24 níye ni wọ́n ya bò òun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní na òun lójú àwọn ènìyàn tó wà ní ibi tí wọ́n ti ń ṣe òkú ọ̀hún tó fi mọ́ gómìnà Òvórèvórè. Ó jẹ́ kó di mímọ̀ pé jẹ́jẹ́ òun ni òun wà ibi tí àwọn ti lọ ṣe òkú ọ̀hún kó tó di pé àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n san ogun tí wọ́n jẹ́ 24 níye wọ́n wá ya bò òun níbi tí òun wà tí wọ́n sì na òun. Ó wá jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wà níbi tí wọ́n ti na òun tó fi di wípé gómìnà Òvórèvórè náà òun náà fojú rí ìṣẹ̀lẹ̀ láabi náà. Ó wá jẹ́ kó di mímọ̀ pé bí èyí ṣe ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú níbi tí òun ti wà níbi ìpàdé àwọn ìkàn nínú ẹgbẹ́ òṣèlú APC nírú ẹ̀ tún ṣẹlẹ̀ tó fi di wípé àwọn ọkùnrin tí wọ́n tó bíi 50 níye wọ́n ya bò òun níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ pé jẹ́jẹ́ òun ni òun tún fẹ́ lọ jẹun pẹ̀lú èèyàn kan tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ òun náà níbi tí àwọn ti fẹ́ lọ jẹ òun ni àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú olóṣèlú ọ̀hún ni wọ́n ti ya bò àwọn. Ṣùgbọ́n ó tún jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo wọ́n ti kọ́kọ́ ṣe ìkìlọ̀ kí wọ́n tó ṣe ìkọlù ọ̀hún sí òun, ṣùgbọ́n mo kàn wò wípé ìkìlọ̀ lásán ni wípé kò ní nǹkan kan èyí tó fẹ́ tu lára òun láìmọ̀ wípé wọ́n ó padà na òun débi wípé ilé ìwòsàn ni ó gbòun nítẹ̀ẹ́. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti rán orí òun báyìí ní ọ̀nà 11 ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí wípé òun ò mọ nǹkan tóun ṣe fún àwọn ẹni yìí. Bákan náà ni ó tún jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ yìí ni ó wá láti ọ̀dọ̀ èèyàn kan tí ó jẹ́ alábòójútó ní ìpínlẹ̀ Delta, ṣùgbọ́n òun wá wò wípé báwo ni ẹni tí í ṣe alábòójútó ní ìpínlẹ̀ Delta ṣe lè gbèrú ìgbésẹ̀ yìí sí òun tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ó wá jẹ́ kó di mímọ̀ pé òun ò béèrè fún nǹkan méjì ju ìdájọ́ òdodo lọ àti wípé kí ìjọba ìpínlẹ̀ Delta àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kí wọ́n ṣe ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ yìí láti rí i dájú pé kò sí ìfigbákanbọ̀kan nínú àwọn ọ̀rọ̀ yìí. Nígbà tí ó fi sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìkàn nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n wà nínú ìpàdé náà nínú èyí tí a ti rí alákòóso fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè wa Nàìjíríà Festus Keyamo, aṣòfin àgbà Ede Dafion àti ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́sí kan ní ìpínlẹ̀ Delta tó fi mọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà Òvórèvórè ìyẹn Emmanuel Aguriavodo ní ìpínlẹ̀ Delta àti alága ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n ti ṣe ìpàdé ọ̀hún tó fi mọ́ àwọn ìkàn mìíràn ní àárín ìlú ni wọ́n wà níbi tí ìṣẹ̀lẹ̀ wọn ti ṣẹlẹ̀. Àwọn kan ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ láabi èyí tí ó ṣẹlẹ̀ yìí ni ó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn kan èyí tí àwọn igun méjèèjì tí wọ́n jọ ń bára wọn fà á. Bákan náà làwọn kan sì tún jẹ́ kó di mímọ̀ pé àwọn méjèèjì yìí ni wọ́n ti jọ nífàákájà kan èyí tó ní ṣe pẹ̀lú òṣèlú. Bákan náà ni ọ̀rọ̀ tún jẹ jáde wípé alábòójútó Izeze ni ó jẹ́ kó di mímọ̀ pé òun ò mọ kankan nínú ìkọlù èyí tí wọ́n ṣe sí arákùnrin yìí nítorí wípé òun ò sí níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Alákòóso ọ̀hún ni ó wá jẹ́ kó di mímọ̀ pé òun ò mọ kankan nípa ọ̀rọ̀ yìí kán má fi ọ̀rọ̀ kọlọkọlọ fi kọ́ òun lọ́rùn. Ṣùgbọ́n arákùnrin Temple èyí tí wọ́n ṣe ìkọlù ọ̀hún sí ni ó sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀ wípé kí ìjọba ìpínlẹ̀ Delta àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá ojútùú sí ọ̀rọ̀ yìí wọ́n sì tanná wo ibi tí àwọn tí wọ́n ṣe ìkọlù ọ̀hún níbi tí wọ́n ti wá kí wọ́n ìgbẹ́jọ́ òdodo tí ó sì wáyé lórí ọ̀rọ̀ náà. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀kún ọkọ̀ òkè ògbó
ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílé méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 080 28 12 1088.